James Akpan ìwọ ló mislead àwọn èèyàn bí ìmọ̀ bọ́yọ̀ ọgbọ́ Yorùbá. You are the one misleading people here. Sọ̀rọ̀ mi yé ọba yìí nísìn. Now you dey mislead people, not us here. Because nísìn àwọn verses tó ọkọ̀ kalẹ̀ náà nísìn kò sí kankan nínú ẹ̀tọ́ buttress point rẹ̀ náà. There is none of these verses that buttress your point. Post kan tí mo post pé no, there is no champion forever, only Jesus Christ. Ló wá ní this Jesus Christ preach polygyny. Ṣé ó preach monogamy náà? Àwọn verses náà ò proof point rẹ̀. He made them male and female. Even animals were made male and female. Even we human beings we are animals, just that we are higher animals. The fact that he says that he made them male and female is not still equivalent to monogamy. So ẹ̀yin lẹ ń bá yé àwọn èèyàn jẹ́ tẹ́ mislead wọn. A man who leave his father and mother and cleave to his wife, how is that one equivalent to monogamy? Ṣé ẹ̀yin lẹ ń bá yé àwọn obìnrin jẹ́, especially àwọn Christian wives. Now you dey destroy their life. Ẹ̀yin yìí tẹ́ ẹ̀ gbóyìnbó, tẹ́ ẹ̀ gbọ́ interpretation scriptures. Male and female. There is no living organism on earth that does not have male and female. Even plants tí both male and female flower bá wà lórí inflorescence kan, hermaphrodite nìyẹn. Àfẹ́ tó bá fẹ́ reproduce through vegetative propagation àbí other asexual means. Is not equivalent to monogamy. Ṣé ẹ rí ẹ̀yin Christian ẹ̀yin lẹ ń bá yé àwọn obìnrin jẹ́? Tẹ́ bá kíyèsí àwọn program àgídìgbò, àwọn obìnrin tó máa ń lé ọkọ wọn jáde ní old age yẹn, mélòó nù wọn ni Muslims? They are all Christians. Bàbá onígbìndé tí ìyáálé ẹ̀ lọ wú òkú ẹ̀ tó lọ dá sátàn, Christian ni. Bàbá Ọdẹ́yàlé tí ìyàwó ẹ̀ lé jáde at the age of 82, Christian. Jehovah Witness tiẹ̀ làwọn. Àwọn Christian wives àwọn náà máa ń ríra wọn bíi pé champion làwọn láìsí àwọn kò sẹ́lòmíì. Àwọn náà máa ń ba ayé ọkùnrin jẹ́ torí mentality irú ẹ̀yin èèyàn burúkú yìí náà ni. Ẹ mọ̀ fún wọn ní impression wípé ní láìsí àwọn kò séyàn míì. Monogamy is a choice. Polygyny is a choice. Marriage itself is a choice. I can decide not to marry. That's my own personal business. Anybody can decide to stay with only one woman. Personal business tẹ́niyẹn nìyẹn. Ṣùgbọ́n kẹ́ra mọ̀ wò yẹn bí ẹ̀ ń pò ní yardstick tẹ́nìkan ó fi dọ́rùn. Ń tẹ́ fi ń ba ayé àwọn obìnrin jẹ́ nìyẹn. Ìgbà tán bá wá ba ayé ara wọn jẹ́ tán bá sọ ọkọ nù tán rí pé àwọn ti sọ góòdì nù wọ́n máa sunkún kiri. Most ẹ̀yin tẹ́ ń claim holier than thou, tẹ́ ń claim wípé ẹ jẹ́ abánú gbàgbọ́ yìí, ẹ dẹ̀ ní solution kankan sí ṣòro ayé wọn. Poverty ló bá yí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́. Sọ̀rọ̀ mi ti ń yí ẹ. Ẹni tí ò bá fẹ́ níyàwó kó dúró kó ṣe celibacy, ẹ má fẹ́ níyàwó ẹyọ kan kó dúró tì. Ṣé láyé táwọn obìnrin bá yí ọkùnrin jẹ́ tán lé ọkùnrin jáde nílé at the age of old age yìí lẹ́sọ̀ pé ni ó bá fẹ́ yàwó kó má fẹ́ yàwó lẹ́mọ̀ quote scriptures. Ibi tó quote yẹn is not equivalent to monogamy. Látọdún 5 tá a ti ń fẹ́ fún gbòlámbì àti ìrì scriptures kankan tó sọ pé ni ó bá fẹ́ yàwó yọ̀rọ̀run àpáàdì. Ìgbàlá ọkàn yín ni kẹ́ ẹ dì mú. Ẹ̀yin lẹ mislead, ẹ̀yin lẹ ń bá yé àwọn obìnrin jẹ́. Now you dey spoil women's life. Kò sí bọ́kùnrin ṣe burú tó yóò rí ìyàwó fẹ́. Kò sí bọ́kùnrin ṣe bí ọ̀dà ìyàwó sì fẹ́. Ìyàwó ń lé wa mọ̀ pẹ̀ lọ́wọ́ ẹ̀ náà tí wà tí wọ ọkùnrin wọ̀ bá dáa. Ṣùgbọ́n pé tó bá fọkùnrin ta fàlà láàárọ̀ yìí kí lè ò tó sú ìyàwó mi ò wọnú ilé rẹ̀. Fàkátínú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fi pé champion ni yín tẹ́ ẹ wà òkè yẹn ẹ máa ń padà end up losing ni. Òun ló dífá fúnrú hàn James Akpan yìí. Mo re wo DPL kò tiẹ̀ wà òkè. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ rojọ́ wa báwo láyé tẹ̀yin gan ṣe rí. He made them male and female. Ṣé yẹn wá túmọ̀ sí polygamy sí monogamy? Ó ń speak against gayism and lesbianism. Kò gbúdọ̀ ṣẹlẹ̀ láàrin obìnrin méjì ọkùnrin méjì. Ó gbúdọ̀ jẹ́ ọkùnrin kan àti obìnrin kan. Bọ́kùnrin bá níyàwó mẹ́ta ṣé yóò kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta sórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan náà ni? Ẹyọ kọ̀ọ̀kan ni ó mọ̀ rí wọn one at a time. One at a time. Bóbìnrin bá lọ́kọ tó ṣe pórí ibú lórí ń bẹ̀ tó padà lọ lọ́kọ míì. Jọ ṣé tó bá fẹ́ rọ́kọ rẹ̀ ṣé yóò mú tí previous one náà pẹ̀lú ara rẹ̀ ni? Ibi tí verse yẹn ń sọ nìyẹn. Intercourse must happen between one woman and one man at the same time. He's not talking about monogamy. Kẹ́yẹ́ bá yé àwọn obìnrin jẹ́ mentality tẹ́ kó sí wọn lórí náà nìyẹn tán fi ń bá yé ara wọn jẹ́.
tó bá jẹ́ kan lọ́wọ́ ọkọ privilege ni, is a privilege, is not a right. Tó bá fẹ́ yàwó lé ẹ kò sí tó ṣe, ó dọkùnrin kelo tó ń ṣẹ̀wọ̀n nítorí fẹ́ yàwó. Ẹ ní wá ojú rere ọkọ yẹn, ẹ mọ wùwà burúkú, ẹ mọ quote scriptures tí ó exist. The two becoming one is talking about sexual intercourse. He's not talking about monogamy. One flesh. Ó ní wọ́n di ara kan. One flesh. Ló náà máa di. Ṣọ́rọ̀ mi ti ń yé yín, kò sí bẹ́yàn méjì ṣe fẹ́ dì kan láì jẹ́ pọ́n bá dóra wọn. Time tẹ́ ń dóra yín yẹn, ọ̀kan ni yín. Nǹkan tí scriptures ní ẹ ṣe, kẹ́ ẹ fi di ọ̀kan, òun gan lẹ̀ ṣe. Interpret wrong interpretation lẹ̀ ń ṣe. Ẹ̀yin lẹ́ ń bá yé àwọn obìnrin jẹ́ tẹ́ mislead wọn. Gbogbo àwọn obìnrin tán bá yé ọkọ wọn jẹ́ tán kóra wọn wá ságídígbò. Mélòó nù wọn ni Muslims? All of them are Christians. Ṣé Muslim tíyàwó pọ̀ láàrin ọ̀dẹ̀ níyàwó kan wà lé ọkọ jáde ní òdèjì ni ó sọ pé ó ṣẹ̀hún ní 1912 níbi tí kálukú ti ń wojú rere tó ti ń wá kóhun ó nítumọ̀ níwájú ọkọ yẹn. Ìwọ tó bá jẹ́ kan lọ́wọ́ ọkọ ó jẹ́ mọ́ lọ listening sáwọn apan James àbí kí ló lóun jẹ́ yìí, ó máa ba ayé ẹ̀ jẹ́ ni o. Torí irú wọn níjó wá ojú rere ọkọ yẹn, ìwà burúkú náà ni ó máa wù. Ọkọ ayé ọ̀kọ̀ọ̀kan mọ́ ní ìsìn tó bá ikọ̀ tiẹ̀ bọ́ ọnu ọlọ́mọdé oráre kò sí equal right kankan bí kankan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, bọ́ńkùnrin bá bọ́ gbẹgbẹ̀rún ọmọ cháchá sì ni tuntun bí wo obìnrin bá ìbímọ kan orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló kù fún ọ. So gbogbo ọ̀n tán preach equal right fún àwọn náà ń dalé yín rú. Bẹ́ẹ̀ ni monogamy ó máa ń límìtì knowledge yín nípa capacity tí ọkùnrin lè ṣe. Poverty ni òjọ́kùnrin mi ò fẹ́ yàwó, kì í ṣe pé kò wù ìyàwó òwú fẹ́. So yí ọba yìí ní ìsìn ẹ̀yin lẹ́ mislead àwọn èèyàn tẹ́ ń bá yé wọn jẹ́. Day of reckoning mo sọ fún pé tí rapture bá délé ní kẹ́ ẹ tó lọ èmi gan ti lọ 1001 times. Do you think you are holier than me? Orí ẹ tẹ̀ ẹ̀yin lẹ́ ń bá yé àwọn obìnrin jẹ́. Gbogbo àwọn obìnrin tán bá yé ọkọ wọn jẹ́ tọkọ sunkún wá gidigbo, mélòó nù wọn ni Muslim? Mélòó nù àwọn obìnrin yẹn? All of them are Christians. Àwọn Christians wives àwọn náà máa ń bá yé ọkọ jẹ́ torí mentality irú àwọn James Akpan yìí ni. Tán ti believe pé equal right 50-50 ẹlòmíì adọ́hùn mọ́ òótọ́ ni ń gbò wọn abayé ẹ̀jẹ̀ tán. Àwọn mentality kan wà tán kó sí wa lọ́pọlọ some 10 years ago. Tá a bá gbé mentality yẹn bọ́ gbòòrò ni ọ̀tẹ̀ èèyàn máa fẹ́ẹ̀lì wó fúlì ni. Kò sí equal right kankan. Ọkùnrin tó bá ti ń ṣe dáadáa sí ọ tó bá ti lọ fayọ̀ fọ tó bá ìbọ́ báyìí ọbọ̀nù kò sí tó ṣe sí pátápátá bó bá ṣèmí ẹ̀jọ̀ mọ́ pín ṣe ni ẹ máa padà jọ máa pín fẹ́ ni. Post tí mo make tí mo react sí at the end of the day ńgbà tó bá tiẹ̀ lọ tó bọ̀ at the end of the day ẹ padà jọ mọ́ divide ẹ̀ díẹ̀ ni. Bó bá tún bọ́ta tó tún rí mi tó mú wa kálukọ́ maintain space yẹ. Ẹlẹ́jẹ̀já ń kó ti Bible látọdún 13 kó ti Bible ṣé mi ní ṣẹ̀ṣẹ̀ mọ́ encourage anybody tó bá fẹ́ ṣe tó bá ṣe kó mọ́ ṣe. Ǹjẹ́ o lè mèdáyé ná láti jọ ayé àwọn baba ńlá wa látàyè Bíbélì gan sọ ẹnìkan fún mi nínú scriptures tó ṣe pé ìyàwó kan ló ní tọ́lọ́run wá nìyẹn ní yardstick tí ó fi dé heaven. Ẹ̀yin lẹ bá yé àwọn obìnrin jẹ́, ẹ̀yin lẹ mislead wọn tẹ́jẹ́ kan sọ lẹ́nu kan sọ kọnù kan bá káyé wọn rún. Ẹ̀yin yìí ni ẹ̀yin tẹ́ ń preach ni. Ẹ jẹ́ kan wá ojú rere ọkọ yẹn. Tó bá jẹ́ kan lọ́wọ́ ọkọ ìwọ nìkan ló ń fẹ́, ìwọ nìkan ló ń bá sùn, ìwọ nìkan ló ń fọ̀rọ̀ lọ, ìwọ nìkan ló bímọ fún. Tí yẹn bá ti lè kó sí ẹ lọ́pọlọ tó bẹ̀rẹ̀ sí misbehave báyìí tó ń kó ti scriptures ń tán ní ẹsẹ̀ gan ẹ̀ṣẹ̀ okó tán ní ẹ̀dọ́ ìṣọ́ òru lẹ̀ ń lọ ìṣọ́ okó oko wojú rere ọkọ yẹn wojú rere ẹbí wojú rere kankan nǹkan tó kàn wí lẹ́ ń ṣe ẹ̀ ń claim equal right òfò tí ò wúlò. Bọ́kùnrin bá fẹ́ yàwó wọn congratulate ẹ̀ ni, bóbìnrin bá lọ́kọ méjì wọ́n mọ̀ sá fún un ni. Tó lọ́kọ méjì at the same time wọ́n mọ̀ sá fún ni. Tóbìnrin bá dáa tọkùnrin ọmọ yìí ẹ̀ Ọlọ́run mọ bí ó ṣe compensate obìnrin bẹ́ẹ̀ ọkùnrin tó dáa tó ṣe pé wo obìnrin lọ ọmọ yìí ẹ̀ bọ́ báyìí ọ̀bọ́nu. James Akpan yìí wọn ò ní sí ń bẹ̀ mọ́. Wọn ò ní sí ń bẹ̀ mọ́ láti wá rí ọ̀lẹ́kún. Bọ́ bá wù ọ́ kó wojú rere, tó bá wù ọ́ mọ̀ ṣe equal right tí ó exist tí ẹ bọ́ ọnu. So ẹ̀yin lẹ́ mislead àwọn èèyàn àwọn obìnrin yín nínú ṣọ́ọ̀ṣì ẹ̀rẹ̀ wàásù sí wọn kí wọ́n ṣe dáadáa ẹ̀rẹ̀ sọ fún wọn pé kò sí equal right male and female the two become one tó ń kó ti fẹ́mi. Èmi ò ní ìdí gbogbo àwọn eléyìí látijọ́ aláyé ti dáyé lèmi ti ń kó ti dúró pé bọ́sẹ̀ ló kọ̀ mí inú ṣọ́ọ̀ṣì jọ́ Sunday ní ẹbí mi inú ṣọ́ọ̀ṣì ni mo dàgbà sí. Gbogbo scriptures gbogbo ẹ̀ lámọ̀ ẹ mú mi ìwà tó sọ pé ń bá fẹ́ yàwó yọ̀rọ̀ ọ̀run àpáàdì ẹ kó sì lọ. Ẹ̀yin lẹ́ ń bá yé àwọn obìnrin jẹ́. Mélòó nínú àwọn tó ń bá yé ọkùnrin jẹ́ náà jẹ́ mùsùlùmí ń gbé pé
ọ̀dà wọ́n ti fẹ́ yàwó lé ọlá jẹta jọ̀ọ́ ṣé yẹn ni kinní àwọn tó jẹ́ kan lọ́wọ́ ọkọ náà máa bá yí ọkùnrin jẹ́ sọ̀rọ̀ mi yé yín àwọn ní ọmọ bá yí ọkùnrin jẹ́ àwọn ní ọmọ bá yí ọkùnrin jẹ́ kẹ́ ẹ bá ń sọ̀rọ̀ kí wọ́n máa ṣe dáadáa sọ̀rọ̀ mi ti yé yín nísìn so kò sẹ́ni tí ò lè jẹ́ breakfast there is no champion forever that post tí mo post tó comment sí that post die there is no woman that is a champion forever kò sẹ́ni tó jẹ́ champion forever bẹ́ẹ̀ ni mo fi pè bóyá nítorí pé wọ́n lọ rain nísìn wọ́n lọ́mọ rain lọ that's why mo sọ pé rain with common sense rain with God time tó ń rain yẹn ṣe dáadáa sáwọn èèyàn sódà ńgbà tí wọ́n bá ṣe pé kínní wò lè réèyàn sàánú rẹ̀ ṣùgbọ́n pé lòun jẹ́ káwọn kan máa kó sí ọ lórí ló lọ́ ń hùwà burúkú èkó ẹ̀rẹ̀ ọ̀bọ́kọ̀ o so bó ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn fásitì náà kò tí ì proof point yẹn vaasi tó sọ pé ni ó bá fẹ́ yàwó yọ̀rọ̀ ọ̀run àpáàdì àbẹ́ni tó kú òǹbí kan tó lọ rìmárì síbòmíì tó jẹ́ obìnrin tó ń fìyà jẹ yọ̀rọ̀ ọ̀run àpáàdì ni ó mú wá tó ọba ti rí yàn ọba ti rí yàn mú wá rè wá bí jòkó sí ẹ̀yin lẹ́ bá yé àwọn obìnrin jẹ́ ẹlẹ́gbọ́n àwọn Christian wives na you spoil their life ẹ̀yin lẹ́ jẹ́ kán mọ́ gbéraga kán mọ́ hùwà burúkú kán táyé wọn fi wá padà bàjẹ́ finally I'm telling you torí ọba fọkọ́lẹ̀ ní ìsìn tó lùzẹ̀ ẹni tó bá hé mú kò ní fún ọmọ o kò ní fún ọmọ o bó ṣe jẹ́nu àrùn sísọ.